Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé bẹ́ẹ̀ ni Oòduà Nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà Nation ló lè ṣe o lọ́wọ́ yìí ọmọ Yorùbá kí ni olóyè Sunday Igboho ṣe fún àwọn ará bí yìí ó mà ṣe o lẹ́yìn tí olóyè Sunday Igboho pariwo wípé tí ò bá ń ṣe wanted tó wà lórí òun bóun bá ti yáwọ́ lọ ran àwọn ọmọ ìpínlẹ̀ Kwara lọ́wọ́ pàápàá jùlọ àwọn ti òkè ọdẹ tí wọ́n ń pakúpa ó mà ṣe o olóyè Sunday Igboho sọ̀rọ̀ kan ó ní ṣèbí ilẹ̀ Yorùbá ni wọ́n ń tẹ̀sọ̀ àṣọ àwọn àbí ilẹ̀ Yorùbá ni àbí ṣé wọ́n fẹ́ wá ní agbára ju wọ́n fẹ́ mọ ilẹ̀ Yorùbá ju àwọn ọmọ Yorùbá lọ ní ó mà ṣe o ṣùgbọ́n lọ́wọ́ yìí ó níbi tá à ń lọ o ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìpínlẹ̀ Edo gómìnà ìpínlẹ̀ Edo gbogbo náà là ń gba wuyewuye iṣẹ́ ribiribi tí gómìnà yìí ń ṣe gómìnà yìí ò ṣeré o gómìnà yìí ò ṣeré gómìnà yìí ti jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú mọ̀ wípé ẹ wo ẹ lè ṣe ìranu yín ẹ lè ṣe ní ibikíbi tẹ́ ti ń ṣe o ṣùgbọ́n wọn bí yín kú kẹ́ ẹ gbé wọ ìpínlẹ̀ Edo àbí àfi tó yẹ pé ayé yín fẹ́ bàjẹ́ ni ẹ̀yin agbésùmọ̀mí ẹ̀yin Fulani pàápàá jùlọ kó wá lọ jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Edo wọn ò fi àyè gbà á ṣé ẹ rí àwòrán tẹ́ ń rí yìí bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo àwọn special force rèé ní ìpínlẹ̀ Edo àwọn vigilante ní ìpínlẹ̀ Edo gbogbo wọn ṣe ra àwọn sójà pẹ̀lú wọn inú igbó náà wà yẹn o gómìnà pàṣẹ ni ẹ lọ fọ gbogbo ìlú mọ́ bẹ́ẹ̀ ni ó ní ẹ lọ fọ gbogbo ìlú mọ́ nítorí wípé àfẹ́ ìranù ní ìpínlẹ̀ wa ṣe ń ríṣẹ́ lọ́wọ́ yìí pẹ̀lú ròyìn tó dé bá wa yìí gómìnà ìpínlẹ̀ Edo ó rán àwọn ẹlẹ́ṣọ́ ààbò ó rán wọn wọnú igbó lọ pé ibikíbi tẹ́ bá ti rí àwọn agbésùmọ̀mí yìí ẹ máa pa wọ́n lọ ni ìdí rèé tẹ́ fi rí àwọn tẹ́ ń wò yìí ṣe ń rí wọn wọ́n á nìkan tó ṣẹlẹ̀ nínú igbó náà lọ́hùn nígbà tí àwọn ará bíi tí wọ́n wọnú igbó ṣe ń rí ọmọ màálù lẹ́rìí yẹn o bẹ́ẹ̀ ni wọ́n rí màálù àtọmọ màálù ní ibi inú igbó láàrin inú igbó igbó kìjikìji kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ ta ló dá wá bẹ̀ lẹ́yìn náà ni wọ́n á rí wípé wọ́n ṣe oúnjẹ tó wà lórí iná wọ́n sáfilẹ̀ lẹ́yìn tó gbọ́ pé àwọn ọlọ́pàá àwọn ẹlẹ́ṣọ́ ààbò wọ́n ya wọlé àwọn agbésùmọ̀mí ni o wọ́n bẹ́ dànù ara nǹkan tá à ń sọ rèé tí gbogbo àwọn gómìnà tí wọ́n bá lè ṣerú nǹkan báyìí tí wọ́n bá lè jáde tán ó ń yà wá lẹ́nu wípé ní ìpínlẹ̀ Kwara pẹ̀lú bọ́n ṣe ń pa wọ́n lọ́tún tó ń pa wọ́n lósì gómìnà wọn ní gómìnà kan ń jáde kò ṣe nǹkan tó yẹ kó ṣe àwọn arábì wọ́n yìí ń gbèrò sí i wọ́n ní irú eléyìí ò lè ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pa pé irú gómìnà yìí pé ká ní pé irú gómìnà yìí ni ó wà ní gbogbo ilẹ̀ Yorùbá irú olóyè Sunday Igboho tẹ́ ń rí yẹn aráyè ṣe nǹkan tí ó fẹ́ ṣe ọ̀kírú gómìnà yìí kó jẹ́ pé òun ni ààrẹ orílẹ̀-èdè àkẹ́tì mọ̀ pé ayé àwọn agbésùmọ̀mí ayé wọn bàjẹ́ nìyẹn ara nǹkan tá a sọ rèé o ní ìpínlẹ̀ Edo tẹ́ rí yẹn gbogbo náà la rántí ńgbà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n náà ya wọ Uromi táwọn ọmọ ìlú tí wọ́n dáná sun gbogbo wọn irú nǹkan bẹ́ẹ̀ yẹn
irúkọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìlú ni wọ́n fẹ́ kán máa ṣe, ṣùgbọ́n ṣé àwọn ìjọba ìpínlẹ̀ yòókù ṣán lè ró àwọn ọmọ ìlú lágbára ni? Lẹ́yìn tí gbogbo eléyìí ṣẹlẹ̀, gómìnà yìí wá ní since tó ti jẹ́ pé ẹ fẹ́ sọ ìpínlẹ̀ Edo ẹ fẹ́ sọ di ibùgbé, kò sí wàhálà o. Wọ́n ní ọ̀rọ̀ yín bí ọ̀rọ̀ ọmọ tó ní pé ìyẹ́ ò ní sùn, òun kò ní fojú kórun ni. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bá a ti ń sọ̀rọ̀ yìí, gómìnà yìí ó ti pàṣẹ ibikíbi tí àwọn agbésùnmọ̀mí bá wà, àlọ́ rámirámi ni. Àwọn eléyìí sìn gbogbo oúnjẹ tí wọ́n ń sè wọ́n fi í lẹ̀. Wọ́n ní pé màálù kan, ọmọ màálù tẹ́ ń rí ibẹ̀ ni o. Àwòrán náà lẹ́ ń rí. Ní ìpínlẹ̀ Edo ni gbogbo eléyìí ti ń ṣẹlẹ̀. Ara nǹkan táwa ń sọ rèé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá wa fún olóyè Sunday Igboho, ẹ bá wa yọ wanted kúrò ní orí ẹ̀ kí òmìnira lè dé bá gbogbo ọmọ ìlú. Àbí a lè máa wò báyìí náà. Bẹ́ẹ̀ ni, a kàn lè máa wò báyìí. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Àdúrà tá à ń gbà ni wípé kí Elédùmarè fún wa ní olórí tí tó máa understand àwọn ọmọ ìlú, tó máa lè ṣe nǹkan táwọn ọmọ ìlú fẹ́ lásìkò. Kò ń ṣe pé nígbà tí wọ́n bá ti pa wọ́n tán. Lọ́wọ́lọ́wọ́ tá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlú gbogbo wọn ni wọ́n ti sá dànù ní ìpínlẹ̀ Kwara. Ó mà ṣe o. Kí ọmọ onílé ọlọ́nà kó wá máa di ẹni tó yẹ pé ó ń yálé gbé. Kí ọmọ onílé ọlọ́nà kó wá di ẹni tó jẹ́ wípé kò lè fojú kanrun, kò lè sùn nínú ilé tó kọ́. Kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè. Ó mà ṣe o. Nílùú tó lọ́ba tó níjòyè, kí ló dé? Gómìnà ìpínlẹ̀ Edo, gbogbo ọmọ ìlú kan sára sí ẹ o. Ìyẹn Gọ́vnà Monday Ọ̀pẹ́bọlọ̀. Àwọn ọmọ ìlú wọn kan sára sí ẹ pé irú nǹkan tá a fẹ́ rèé. Kí gbogbo àwọn gómìnà yòókù kan fi lè ṣe àwòkọ́ṣe náà. Àbí ilé fi hàn wípé bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí, pé àti kọjú Fulani ọwọ́ àwọn ìjọba ló wà. Àbí ṣèbí èèyàn ni gómìnà yìí tí ó kojú wọn yìí tí wọ́n dẹ̀ sá fi gbogbo nǹkan tán nílẹ̀. Àwòrán náà là ń rí náà. Kọ́nfámẹ́ntò lélẹ́yìí. Àdúrà tá à ń gbà rèé o. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lájò. Oòduà nation ni ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ o. Ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ abẹnáwò. Ẹni tó bá lá má bọ̀ láàní dé bá. Kélédùà kó bùkún fórílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.